mọ́sálásí bàbá Aláàfin mọ́sálásí tá a wà yìí bàbá Aláàfin ló ní. Alhamdulillah. Mọ́sálásí tá a wà yìí sẹ́ bàbá Aláàfin ló ní. Mọ́sálásí tá a wà yìí ilé ìmáàmù ní ibẹ̀ ìmáàmù ń bẹ̀rẹ̀. Gbogbo ẹni tí wọ́n ń gbé tẹ́sí sí ní ẹjọ́ ìyọ̀ wọlé. Wà yìí bàbá wa Aláàfin ló ní. Bẹ́ẹ̀ni kan bá pè nǹkan ọ̀gbọ́dọ̀ débẹ̀ àsọdé ní ẹni ó lè ìmáàmù débì Aláàfin ni. Lọ wọ́n tún mọ́sálásí ṣe bọ̀sẹ̀ ní ó tó ní lẹ́yìn Aláàfin. Wàláì wàláì. Ní ìsìn báyìí bàbá wa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ashhadu annaka anta Allah ahadu as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Iyyaka na'budu wa iyyaka nasta'in. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصلى الله على عين رحمة ربانية محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه صلاة تعرفنا بأيام مكي ببواوي بي أكو أشكو جون Ọlọ́run bá yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ọlọ́run bá kò ní fi ọjọ́ ńlá náà kò ní fi jẹ́ ìbánilẹ́jọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run bá wa gbé àwọn àṣírí ọ̀rọ̀ tí à ń tẹnumọ́ ní gbogbo ìgbà tá à ń sọ fúnra wa tó dàbí ni pé a ní àṣejù lórí ọ̀rọ̀. Ọlọ́run bá wa tú àṣírí àwọn ọ̀rọ̀ jáde fún wa lórí bọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ti ṣe ń lọ àti àwọn nǹkan tí wọ́n ń pera wọn lọ́mọ ọkọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé ìwà ọmọ àlè ló wà lára wọn tó jẹ́ pé wọn kọ bí ọ̀sán bá dòwú nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo nǹkan tá à ń sọ fọ́nà ọba ni pé kọ́nà wọlá bí sí ń jẹ́ òun gbogbo àyè gbogbo ọ̀nà tọ́lọ́run bá wọn fi yẹpẹrẹ tí wọ́n fi yẹ̀yẹ́ gbogbo àwọn tó bá wá ìṣubú fún ìlú abínibí rẹ̀ kọ́nà wà kọ́ bá wa ṣe fún wọn. Kì í ṣe pé torí nǹkan kan náà fi ká tọrọ bẹ́ẹ̀ torí pé kì í ṣe pé torí ìsìn torí ọjọ́ iwájú àwọn ọmọ wa ni kọ́nà bá kọ́mọ̀ bá ọjọ́ iwájú ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Kí nìkan tí mo fẹ́ fà jáde níbí ni wípé pàtàkì jùlọ ẹ rí fídíò kékeré tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àtẹ̀gùn ọ̀rọ̀ mi tí ń ṣe fídíò bàbá wa Igi Ogun Ọ̀yọ́ wípé irú ọ̀rọ̀ tí bàbá wa Igi Ogun tí wọ́n sọ nípa ọ̀rọ̀ mọ́sálásí Ọ̀yọ́, irú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọba, irú àpọ́nlé tí wọ́n ṣe fún ọba wọn, irú bí wọ́n ṣe ń jẹ ìmáàmù nílùú Ọ̀yọ́. Ǹjẹ́ bẹ̀rù Ọlọ́run bá ń bẹ ní àyà àwọn tó ń ṣe wáàzí fún wa kálẹ̀ káàkiri yìí? In tí ò fi lè jẹ́ kí gbogbo ọ̀rọ̀ gbogbo wọn kọ́ mọ dà wá láàmú ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti di contractors, gbogbo wọn náà ti di civil servants. Àwọn tó jẹ́ ń jẹ́ civil servant ọ̀hún gan náà tó ẹ̀ka báṣọ́ Ọlọ́run ọba lọ́wọ́ wọn, wọ́n fi ń da ìlú rú ni. A ò wá mọ ibi tá a fẹ́ dì mú. Àwọn àfáà tó tún wà nílé náà tá a tún fẹ́ mọ fọkàn sí lára, gbogbo wọn náà ti dà àwọn àfáà aládùú, gbogbo wọn náà ti dà àfáà kan mọ́ gé ọwọ́ àwọn èèyàn pé torí pé kán lè bá a là lórí ọ̀la yìí náà sáá. Bẹ́ẹ̀ náà la gbọ́ pé àwọn àfáà míì tó kó igun kálẹ̀ káàkiri bí ọjọ́ ogun wọn ti pẹ́ tán tó ń kógun kálẹ̀ káàkiri. Ẹ wàá mọ ṣe nǹkan burú kálẹ̀ káàkiri, ọ̀tọ̀ ní nǹkan tẹ́ mọ̀ fi hàn ayé. Ẹ ò wá bẹ̀rù bí ọjọ́ kan bẹ̀ tó yẹ pé a wà dákẹ́ tó ní jẹ́ àwa mọ́, tó yẹ pé wọ́n gbé wa orúkọ yẹn ó kú lára pátápátá, wọ́n sọ pé bá a gbé òkú yẹn jáde. Ó ti wá di ẹrù tẹ́nìkan oṣù lè gbé, obìnrin kan oṣù ní gbé ọ sábẹ́ tí ó gbé ọ bó ṣe tó, tí ò ní pariwo pé owó àwò ṣe nǹkan kan. Ó wá di pé ọjọ́ yìí wá di tẹ́nì èèyàn kan oṣù ní lè gbé, ṣe pé gbogbo àwọn èèyàn ọmọ tó yàn bíi mẹ́ta bíi mẹ́rin tó mọ̀ gbé ọ. Kì í ṣe pé wọ́n fi ṣàpọ́nlé fún ọ, èèyàn kan ò lè gbé ọmọ nítorí pé ó ti di ẹrù. Gbogbo tó fi gbèsè ayé rẹ tó fi ṣe àti dáadáa tàbúrú wọn ti kó gbogbo rẹ̀ pọ̀, ó ti dẹrù rẹ.
wọ́n ti gbélé ọ lórí, kò sẹ́nì kankan tó lè dá ọ gbé mọ́, ìwọ lókù tó mọ̀ gbé nǹkan rẹ lọ. Ìgbà tó bá wá débi tó ń lọ tán, ìgbà náà ni wọ́n sì wá mọ ìyànnà rẹ̀ wá pé léyìí lágbájá lónìí, eléyìí tàmọ̀dò lónìí, ibi tó ṣe dáadáa sí ni, ibi tó ṣàbúrú sí ni, ara wọn wá padà wá fúyẹ́. Nígbàtí ara yẹn bá wá fúyẹ́, ìgbà náà ni ọwọ́ ẹsẹ̀ wá fèsì igi ìrọ̀ ẹsẹ̀ wá fèsì okùn sìráàtì yẹn gangan. Ẹ má lérò pé bóyá wọ́n mọ̀ sọ fún yín pé bóyá gbogbo ṣe wúwo yẹn ló ṣe gorí sìráàtì tí wọ́n sì pé ní fúfúyẹ́ náà ni wàá ṣe gùn, torí pé wọ́n ti already yọ ẹrù ẹlẹ́rù kúrò. Àwọn tó jẹ́ pé bí tó ṣẹ̀ sí, àwọn tó bú, àwọn tó gbé, àwọn tó fìyà jẹ lórí irọ́, lórí ọ̀rọ̀ ilé ayé, gbogbo àwọn eléyìí ni wọ́n yọ kúrò nínú ẹrù rẹ̀ tó gbà àwọn ìjìyà tó bá yẹ kó jẹ wọ́n pé ìjìyà rèé. Àwọn ìjìyà yóò ti lọ́rí mọ́ dúdé ọ níbi tó bí ti jẹ ìyà. Àwọn tó bá tún ṣe dáadáa, àwọn dáadáa náà ti lọ́rí mọ́ dúdé ọ níbi tó bí ti ṣe dáadáa. Ìyókù wá kú sáàrin ìwọ̀ kan ní ọwọ́ jẹ́ pé ńgbà náà lọ́yẹ̀sẹ̀ wá gorí sìráàtì yẹn. Ńgbà tó bá gorí sìráàtì yẹn, ìgbà náà lọ́wọ́ mọ́ rí fídíò ara rẹ̀ fúnra. Níbi tó gbé ti rí fídíò ara rẹ̀ lórí sìráàtì náà ló ti gbọ̀n kó sínú náà. Níbi tó ń ti ń wo fídíò ara rẹ̀ lórí sìráàtì náà ló ti bọ́ sínú àlùjánnà. Kọ́nà ọba kò ṣe wá lẹ́ni rẹ̀. Kí ló dé? Àtàmọ̀rúnà náàsù lè bẹ̀rù, ẹ̀yin lẹ kọ́ wa ò kéwú, àmẹ́yìn náà lẹ ń tu ní tùkùtù fáyé. Ẹsẹ̀ jẹ́ ní pé ẹ̀mọ̀ ṣe wá àti fún atẹ́gbẹ́ ọ̀tọ̀ ní nǹkan tẹ́ẹ̀mọ̀ ṣe ọ̀tọ̀ ní nǹkan míì tẹ́ẹ̀mọ̀ rò níwà. Igi ogun, ẹ̀yin lẹ wá sílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ ń kó àwọn ẹbí Yúnúsà jáde fún wa, tẹ́ ń gbé tẹ́ẹ̀mọ́wọ́ tẹ́ẹ̀mẹṣẹ̀. Àwa tó yọ gbọ́ on a reliable source wípé àwọn èèyàn pè yín lábẹ́nú lórí ọ̀rọ̀ yìí pé kẹ́ ṣọ́ra pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ ṣe pẹ̀lú Ògbómọ̀ṣọ́. Ẹ ò mọ̀ yẹ o, ẹ ní àfi kẹ́ rí pé ẹ bá débi kan, bẹ́ẹ̀ ò sọ fún yàn, ẹ sọ sínú ọkàn yín. Ẹ wá tó wá lọ rí di ẹrù yín papọ̀ mọ́ àwọn tó yẹ pé wọ́n ń da ẹ̀sìn rú ní ìlú. Àwọn tí wọ́n ń bú bàbá wa Sheikh Adam Al-Ilori, tí wọ́n ń yẹ̀yẹ́ bàbá wa Sheikh Adam, tí wọ́n ń yẹ̀yẹ́ bàbá Sheikh Habibullah. Gbogbo iṣẹ́ tí àwọn eléyìí ti ṣe kalẹ̀, tí wọ́n ń ba iṣẹ́ yẹn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn. Báwo tí ẹ kéwú, ó dàbẹ̀ ni pé a gbọ́ nínú nàsíhà tí bàbá wa Sheikh Adam máa ń ṣe, tó máa ń dàbí orin nígbà náà pé ìpèpè kájọ́ kan làwa ń ṣe, pé àwọn ń pèpè kí mùsùlùmí kan di ẹyọ kan ni. That is why wọ́n fi dá rọ́bítà kalẹ̀ nígbà náà tí wọ́n tiẹ̀ tí mọ̀ pé ẹ̀mí rọ́bítà ogun tó báyìí. Rọ́bítà ló ti wà ní ìsìn 66, ó ti wà ní 64 years old. Ọdún méjì ni mo fi gbà. Ẹnu kájọ pẹ̀lú pẹ̀lú rọ́bítà kájọ mọ́ sọ pé irọ́ ni wá. Gbogbo àwọn tó wà nínú rọ́bítà yẹn lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ ní ìsìn, rọ́bítà jù wọn lọ lọ́jọ́, lọ́pọ̀lọpọ̀ nínú wọn ni rọ́bítà jù lọ lọ́jọ́ orí, tàbí kọjá ẹgbọ́n ní kọ́mọ jẹ́ irọ́ pẹ̀lú rọ́bítà. Ebi ṣe dáadáa kan ni wọ́n ṣe kalẹ̀ ní ìsìn tó kọ̀ tí ò tán mọ́. Mo ní ẹni mi kan tí mi ò lè ṣe kí mọ́mọ́ wo fídíò wọn, kọ́nà ọba kó túbọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀mí irú wọn lórí ìpẹ́. Amòye àgbà ó sọ pé kí ni iṣẹ́ tó ṣe kalẹ̀, báwo ló ṣe fẹ́ forúkọ kalẹ̀ fúnra ara rẹ, ló ti mọ fún ara rẹ mọ ọkọ̀ orúkọ, ló sì ti mọ fi iṣẹ́ tó bá ṣe lọ́mọ fi kalẹ̀. Bí ẹ̀yìn rẹ ti ṣe fẹ́ rí, ọ wà lọ́wọ́ bí wọn náà bá ti ṣe fúnra ara rẹ náà ọ mọ̀. Àwọn tí wọ́n ń da ìlú Ògbómọ̀ṣọ́ rú ti mọ̀ wípé ayé àwọn náà ti bàjẹ́. Wọ́n ń wẹ́ni kúnra ni kí wọ́n fi jọ wó sílẹ̀ ẹlẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ̀yìn yìí wá tó wá ṣe títí tí mo wá lọ rí wo alábẹ́ kọ́mẹ́ǹtì kìíní yìí tí mo ti sọ pé gbogbo tó bá fẹ́ mọ́ ṣe máa mú wá fún yín pẹ̀lú evidence ni mo máa ń sọ, mo ní evidence wọn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, but gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, mo rí pẹ̀lú àwọn kan ní tí mo fọkàn balẹ̀ tọ́kàn mi tán tí mo tán gbogbo ẹ̀mí mi, gbogbo ọkàn mi sí wọn lára wípé kì í ṣe gbogbo nǹkan ni mo lè ṣe kọ́mọ́dà bẹ́ẹ̀ ni pé lọ́ba ní kàníńdà ṣe gbogbo kìíní division of labour, ìwọ mọ̀ mójútó bí, ìwọ mọ̀ mójútó bí, ìwọ mọ̀ mójútó bí. Àwọn gbogbo bí wọ́n ti ní ká mọ́ mójútó gbogbo ẹ̀ náà padà lọ rí fi ọ̀bẹ jẹ mí ní sùn. Gbogbo wọn náà padà ń sọ pé àwọn evidence tó máa sọ pé lágbáyà fi pamọ́, gbogbo ẹ̀ náà padà sọ fáwọn èèyàn pé ká mọ́ fún mi láwọn evidences yẹn mọ́. Nígbà tí mo wà ní gbùngbùnú wàhálà rìn yìí, wàláì mi ò fẹ́ bínú, ṣùgbọ́n bó lèèyàn ṣe máa ń ro àròkàn tọ́kàn ò ní bàjẹ́.
gbogbo irú àwọn èèyàn báyìí ni mo ti delete phone number wọn kó lórí fóònù mi tó pé kí láǹfààní ẹ̀ táwọn bá jọ ń kíra wa lásán ó sì make sense pé aláǹjọ ń ṣe ìrìn lórí ìrìn àjò ẹ̀wọ̀n àwọn àti wọn mọ̀ sọ pé evidence báyìí wà lọ́wọ́ yín tí mo lágbájá nǹkan báyìí torí pé ìwọ náà la mọ̀ pọ̀ wà ní charge kódà nínú wọn gan torí pé kálíbà àmọ́ kó evidence jọ láàfi mú wọn mọ́ra àwọn ìṣẹ́ni tẹ́lúwà rẹ̀ lè jókòó pẹ̀lú wọn ó wá jẹ́ pé wọ́n ṣẹ̀ wá kọ́ wọn pé mọ́ fún evidence mọ́ ké with loud voice nígbà tí òun pọ̀ ẹ mọ́ fún ní kankan mọ́ ẹ mọ́ fún ní kankan mọ́ so which means pé kí wọ́n fún mi ní kankan mọ́ kí wọ́n gbé nǹkan tí wọ́n bá ń sọ kí wọ́n fi commit ara mi tí wọ́n bá gbé mi kó gbé mi nígbà tí wọ́n ti pé wọ́n ti sáré gbígbé táwọn ìbá gbé kankan kan fẹ́ wá wúru ibi tí ìyà jẹ nígbàtà dọ̀rùn ìyàtọ̀ jẹ lágbàtà àánú rẹ̀ sì ṣe wá kódà bá ṣe rí gan kò dùn mọ́ wa eléré tọ́pọ̀lọpọ̀ sá nígbàtà bá débẹ̀ wọ́n bá rí pé kò rí bẹ́ẹ̀ confidently náà máa tún sọ fún ìpẹ́ fi mí lẹ́ẹ̀ṣẹ́ ká mọ bọ́rọ̀ tá ń bá lọ tó bá yẹ pé ilé ẹjọ́ náà wọ́n bá lọ kọ́ mọ́ lọ torí pé ó dá mi lójú nǹkan tí mò ń sọ àti nǹkan tí mò ń ṣe ó tójú tì fún gbogbo wa níjọ́ tí mo ṣe fídíò tí mo sọ fún bàbá wa ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́ wípé ẹ lọ́ọ́ rí ṣọ́ra pẹ̀lú arákùnrin yìí pẹ̀lú nǹkan tó gbé wá bá yín o ẹ má jẹ́ kó gbé nǹkan burúkú wá bá yín lógúnmọ̀ ní ìlú Ọ̀yọ́ torí pé wọ́n ti fi da Ògbómọ̀ṣọ́ rú tí wọ́n lọ rí kí Yunusa ní mẹ́sàn-án mẹ́wàá níwájú ikú bàbá yìí Ọlọ́run bá yóò bá mi lọ́rẹ̀ ẹ̀mí kábíyèsí ọmọ kékeré tẹ̀ níwọ̀n ẹ̀mí wọn pẹ̀lú ògo Ọlọ́run yóò gùn kọjá gbogbo bí táwọn èèyàn bá fọkàn sí jù lọ ẹ̀mí wọn yóò gùn dáadáa Ọlọ́run bò ní tètè pa wọn amúrẹ́ni gbé sí mi létí wípé fídíò yẹn completely ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ wò múrẹ́ni gbé sí mi létí pé fídíò tí mo ṣe yẹn completely ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ náà fi wò àwọn tán sì lọ rí san owó tán lọ rí bribe tán lọ rí work Yunusa wọlé lọ sọ́yọ́ tán fi fún ní invitation pé kọ́ mọ́ ọ bọ̀ òun ni ó ṣe opening prayer wọn ò déédé mú invitation lọ wọn ò déédé lọ rí bẹ̀bẹ̀ fún opening prayer wọ́n lọ rí bẹ̀bẹ̀ towó ni wọ́n ra slot yẹn ni gẹ́gẹ́ bọ́n ṣe lọ rí ra slot mọ́tò tí ò ti tẹ̀ wọ́n lọ́wọ́ tí ó sì ní tẹ̀ wọ́n lọ́wọ́ láíláí torí mọ́tò tẹ̀ ń rí yẹn mọ́tò yẹn mufti ilẹ̀ Ọ̀yọ́ náà fẹ́ gbé fún ẹ tún béèrè lọ́wọ́ àwọn kọmitì tó wà ní Ìbàdàn pátápátá mufti ilẹ̀ Ọ̀yọ́ náà fẹ́ gbé fún tí inú ni bí ni àti ẹ̀tanú àti ìgbógun ti ìlú Ògbómọ̀ṣọ́ tó wáyé tí wọ́n lọ rí yìí torí páwọn mufti náà ni wọ́n mọ̀ tàtínú oko òbí kan lọ síbi oko òbí kan lórí ibi tí wọ́n bá gbé ti ní ọ̀rọ̀ ẹ̀sìn tó bá kù díẹ̀ káàtó sí tí wọ́n lọ rí lo ìmọ̀ láti fi ṣètò ọ̀rọ̀ wọn tó ní sínú gbájọ mọ́ fọlọ́pàá mọ́ fi kóra wa kálẹ̀ káàkiri ìlú táwọn mufti lọ rèé bá wọn yanjú ọ̀rọ̀ ìmáàmù wọn tó ti bẹ̀rẹ̀ sí mọ́ kírun ní ìsìn ọdún kèlú ní tí wọ́n ti ń sáré rẹ̀ kálẹ̀ káàkiri mò ń sọ nínú ọkàn mi ní ìsìn mo mọ ìlú yẹn nínú ọkàn mi bọ̀t orúkọ rẹ̀ ní ò tí jáde sí mi ní ìsìn tó bá jáde sí mi nínú ọ̀rọ̀ tó máa ń sọ lọ máa sọ fún mi ibáwọn náà lórí ṣètò rẹ̀ gbogbo táwọn ní ìsìn kò tí ju nǹkan bí oṣù 2-3 lọ ibi wọ́n ń sáré da epo sínú mọ́tò wọn ni ibi àjáwọ̀ láàrin ara wọn pẹ̀lú ara wọn ká èmi máa gbẹ̀yìn máa ṣe bí wọ́n fi ṣe tó fi lórí ṣe ń gbà náà túrú bọ́ọ̀sì yẹn bá wà nílẹ̀ sí báwọn pẹ̀lú àwọn kọmitì wọn wọ́n sì mọ́ lọ ìtumọ̀ tó fi ṣe irú mọ́tò yẹn gbà náà ni pé láti fi ṣe dáwà láti fi wá àlàáfíà fún ẹ̀sìn nílùú but wọ́n ti lọ rí bàjẹ́ àwọn tó fẹ́ bàjẹ́ àwọn tó wà ní state house tẹ́jà àwọn mùsùlùmí tí wọ́n ń sọmọ Ògbómọ̀ṣọ́ tó sì ń wá ìṣubú fún Ògbómọ̀ṣọ́ látàrí ìlú ẹ̀sìn látàrí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n pọ̀ Èrúwà mo rántí ìlú yẹn ìlú Èrúwà kódà nínú àwọn tí wọ́n gbé mi pàtàkì jùlọ gan ọlọ́pàá tó kó fóònù mi sọ́wọ́ tọkọtọ̀ sọ fóònù mi lẹ̀ ọjọ́ tó ti Èrúwà dé tó sọ pé mufti yín kíní kankan tó ròyìn mufti ẹ̀rí ń bẹ níbẹ̀ ọjọ́ yẹn gangan ló gba fóònù ọjọ́ yẹn gangan ló gba fóònù kúrò lọ́wọ́ mi ló gba fóònù méjèèjì kúrò lọ́wọ́ mi níjọ́ tán lọ sẹ́tù ti Èrúwà torí pé níjọ́ náà gan ó gbìyànjú láti bá mufti sọ̀rọ̀ láti pé kó ṣèbàjẹ́ mi lọ́dọ̀ mufti náà ọkùnrin yìí ló jẹ́ kárí náà rí nǹkan tí ń lọ nílùú kì í ṣe ní ibi kò síwò ebu tó mo bá jókòó wájú rẹ̀ kò síwò ebu burúkú tí kò bú mi
kò sí but in lè dá èébú tí ń bú mi yẹn lè dá padà lórí ní báyìí yóò dàbí ìbàjẹ́ bó ti ṣe fi bú mi yẹn tó bá jẹ́ pé mi náà ni mo ní kọjẹ́ kọ́ náà jẹ́ kọ́ bá mi dìgbà tí màá fi wọnú sáré but èébú tó bú mi tó bá jẹ́ pé kìí ṣe mi ni mo ní mo fílẹ̀ fóun torí òun gangan lọ sọ mi ò ní attach mọ́dọ̀ anybody in tó sọ fún mi ní ti dáadáa yóò mọ̀ bá ní ti dáadáa èyí tó sọ fún mi ní ìdàkejì yóò mọ̀ bá ní ìdàkejì ọjọ́ tí wọ́n ti èrú àdé tán parí ọ̀rọ̀ èrú àtọ́jẹ́ pé mufti wa lọ́rọ̀ ìyanjú rẹ̀ pẹ̀lú astaghfirullah pẹ̀lú àwọn jàmọ́ torí èèyàn kan ò lè igi kan ò lè dágbó ṣe but ọlọ́run nìkan wà nínú àwọn tán lórí ìyanjú rẹ̀ ẹjọ́ tán lórí ìyanjú rẹ̀ tí wọ́n dé ní mo ti débẹ̀ tí mo ti jókòó nígbà tí ó dé bá lọ́wọ́ ìmọ̀ ń bẹ lára mufti kì í sì mọ̀ kékeré lọ́wọ́ lára rẹ̀ èèyàn ará Ògbómọ̀ṣọ́ lọ́n ṣe kaba ìfún ilẹ̀ ìfìlẹ̀ yanjú tó wà lÓgbómọ̀ṣọ́ kò sọ fún mi pé òun ti bú mi níwájú mufti tí mufti sọ pé rárá ọkùnrin ìsẹ̀yìn tó lè bú o ọ̀rọ̀ yóò rí báyìí ọjọ́ yẹn gangan ló gba fóònù mi ló síìzì fóònù mi ló kó fóònù mi sínú báàgì rẹ̀ kìí ṣe pé wọ́n bá yín pẹ́ kìí ṣe pé wọ́n kọ entry fún fóònù yẹn ó gba báyìí ni ó dẹ̀ sọ sínú fóònù ó dẹ̀ sọ sínú báàgì rẹ̀ ó dẹ̀ sọ báàgì yẹn sẹ́yìn ó dẹ̀ zoom off tó fi ní kí n mọ padà bọ̀ tó kí mo lọ mọ̀ ń bọ̀ tán fi plan nǹkan mi against mi tán fi wá nǹkan tán fi ń ṣe lọ́la mi adúpẹ́ fọlọ́run wípé ẹni mò ń kóró bọ̀ ẹ ò rí nǹkan kan ẹ lọ lè ṣe gbogbo findings yín ẹ ò rí nǹkan kan tọjọ́ mọ́ pé mò ń ṣe tọ́wà against ìlú mi ẹ tó ń wò wípé nínú tẹ̀psírì mò ń kọ́ àwọn èèyàn bọ̀ máa wá obstruct wọn níbi tẹ̀psírì ní kíní kankan tẹ̀psírì la parí yẹn tí mi ò sí l'Ógbómọ̀ṣọ́ nígbà tí tẹ̀psírì bẹ̀rẹ̀ ìgbà tí tẹ̀psírì fẹ́ parí ni mo tó dé Ògbómọ̀ṣọ́ torí mi náà wà very very cautious and tactical lórí ìrìn àjò ìgbésí ayé mi in ló fàtẹ́ ìfìrí nǹkan kan tó fẹ́ gbélé mi lẹ́fẹ́ fi kọ́ mi lẹ́sẹ̀ so bàbá wa Igi Ogun àṣẹ́yìn lè sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí àbí àṣàníyàn yín dáa fún ìlú títí yín báyìí tẹ́ ẹ̀ máa ṣe wá ń jàjà ní ìlọ́tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́yìn ń sọ yìí kó jẹ́ pé ó bá wà nínú yín náà nítorí pé ẹ fi dúdú sínú lẹ́ẹ̀tú funfun jáde pẹ̀lú àtẹ̀wì iṣẹ́ ẹ̀ ò tí ìmọ̀ ẹ̀ ò sì tí ìgbà wípé ẹ hu ìwà àbòsí fún ẹ̀sìn ẹ hu ìwà àbòsí fẹ́lẹ́dà yín ẹ sì hu ìwà àbòsí fún alájọṣepọ̀ ẹ sì hu ìwà àbòsí fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ń kí ọba yín ní mẹ́sàn-án mẹ́wàá ẹ̀yin ń ṣe àpọ́nlé fọba yín ní mẹ́sàn-án mẹ́wàá ẹ̀yin ń fi ètò ibi tó yẹ kéètò ọwọ́ ẹ̀ ń fi sí ní mẹ́sàn-án mẹ́wàá under that comment wọ́n ti flag down kí ní fídíò yìí o àwọn kan wọ́n ti ń pè wọ́n pé kan flag ẹ̀ down ní fídíò yìí kọ́lùn tó ṣe wọ́n bá ilé ìkún tó sáré lórí ìgbà but ìgbà mo wò ní live mo wo links ẹ̀ under that comment mo fi Ọlọ́run ọba tí mo ń ṣe mo fi búra fún yín under that comment ẹnìkan ń bẹ tí ń sọ pé kí ló fẹ́ yà yín lẹ́nu pẹ̀lú nǹkan tí Igi Ogun fẹ́ sọ ṣe bí bó ṣe tó fi dájà alẹ̀ láàrin Arẹ́gbẹ́ pẹ̀lú President Tinubu nù torí pé gbogbo ibi tẹ́ bá gbé ti fún wọn láyè wọn ò kí ààbò síbọ̀ ní under that comment tó bá lọ rí flag ẹ̀ down lọ́yà kù ẹnìkan make comment yẹn pé àkíní kò jẹ́ tuntun náà àárín ibi tí wọ́n bá wọ̀ àfikún rí báwọn fọ́ àárín yẹn ṣé kò jọ bẹ́ẹ̀ ṣé báwọn pẹ̀lú Sàrùmí náà jọ wà ẹ mọ̀ relationship tó wà láàrin Sàrùmí pẹ̀lú Arẹ́gbẹ́ náà báwọ̀ bá tiẹ̀ mọ́ àwọ̀ ò mọ ẹnu yín lẹ̀ fi sọ èrí sì wà ń bẹ̀ tẹ́ ẹ sọ bí Alhaji Sàrùmí ipa tí wọ́n kó lórí ọ̀rọ̀ president wa ipa tí wọ́n kó lórí ọ̀rọ̀ bàbá wa Sàrùmí bàbá wa Arẹ́gbẹ́ níbo ló já sí nìsín the same bàbá wa Sàrùmí náà kẹ wá sí ilẹ̀ ibi tán ti bí Sàrùmí tẹ́ wọ́n yẹ̀yẹ́ gbogbo ẹni tí ó bá sí lẹ́yìn Yunusa tẹ́ wọ́n fi ń kọ́ àwọn kan jáde tẹ́ wọ́n sọ pé àwọn ọmọ bàbá rẹ̀ ni àwọn ọmọ kìíní ni ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ará kìíníkan ẹ̀yin ará kìíníkan tẹ́ ń sọ náà lọ́jọ́ náà lọ́hùn but kí ni nǹkan tí wọ́n fẹ́ fà jáde ni pé Ọlọ́run wá mọ̀ọ́mọ̀ fúnra ara Ọlọ́run ọba wá fi mí jẹ́rí ọ̀rọ̀ yín ó wá jẹ́ kẹ́ sọ̀rọ̀ nǹkan tẹ́ sọ lánàá ní mọ́sálásí yín ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ wàláhì làzim sọ billahi la ilaha illa huwa pé ọ̀rọ̀ gidi ilẹ̀ sọ but ṣe ń tẹ́ fẹ́ fún ìlú yín lẹ fẹ́ fún ìlú wa Ànábì ló sì sọ bẹ́ẹ̀ wípé ó lè jẹ́ olódodo ó lè jẹ́ mùmínì òdodo
àfi tó bá fẹ́ fún ọmọ làkejì rẹ ní nǹkan tó bá fẹ́ fúnra rẹ. Ẹ̀yin fẹ́ àlàáfíà fún ìlú Ọ̀yọ́, ẹ̀yin fẹ́ dáadáa fún ìlú Ọ̀yọ́, ẹ̀yin gbé nǹkan sórí ẹ̀tọ́, wọ́n sì ń gbọ́ ọba wa, wọ́n sì ń yẹ̀yẹ́ ọba wa, wọ́n sì ṣe gbogbo ẹni tí ń yẹ̀yẹ́ ọba lórí múmbàr. Ṣé bọ́n ṣe ń ṣe nìyẹn? Ẹ wá tẹ́wọ́ gbà pé kó máa bọ̀ wá sọ́yọ́ pò ní ọ̀wá ṣe wáàsí. Ó ní típẹ́ǹtì nínú, kò ní típẹ́ǹtì nínú, yẹn kú láàrin yín pẹ̀lú àwọn tẹ́ẹjọ sọ tẹ́ẹjọ àgbé ìpè kó máa bọ̀, kò sí tọ́kàn wá. A ò ní náwó fún, a sì ní gbowó, a ò ní gbawó ìṣẹ́. Èmi personally mo ti tún mo sọ ìtọ́wá pé mo bá fẹ́ gba owó ní ọ̀nà owó tí n bá ti gbọ̀ bá ti pọ̀. Ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí n bá sọ fún yín pé lọ́ọ̀rì bí Kàbírù former chairman Ògbómọ̀ṣọ́ North, ẹ lọ́ọ̀rì bí léèrè gbogbo ọ̀nà tí èèyàn fi convince èèyàn tó fi kíyàn bọ̀ kó gba owó ló ṣe pẹ̀lú mi. Ẹ bí léèrè, kìí ṣe kan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, bẹ́ẹ̀ lọ tí máwọn tán gbé mọ́tò bọ̀ yìí ní fúrọ̀. But tí mo bá gbà, tí mo bá ṣe ṣáìṣáì bọ̀bọ̀ láàrin àwọn èèyàn, kí ní gbẹ̀yìn mi bó ní ó ṣe rí, báwo ni àtúbọ̀tán mi ó ṣe rí, báwo lọ́jọ́ ọ̀la àwọn ọmọ mi ó ti ṣe rí, lọ́ba níkà o, báwo ni ó ṣe rí lọ́jọ́ iwájú. tó yẹ pé wọ́n padà wá pé lọ́ba níkà ẹ mọ̀mọ̀ dá wọn lóhùn, elébìmọ̀ ni wọ́n tán bá ń sọ̀rọ̀ ìlọ́nà wà ń díẹ̀ tẹ́ bá ti fún wọn lówó ní ìsìn kò tí wọ́n dákẹ́. tó gbẹ̀yìn tẹ̀rù pẹ̀lú gbùmí tó bá fẹ́ fi kún fi ṣe, tó bá fẹ́ fi là lọ́nà tí ó gbà tọ́mí ọba ti fi là kọjá. so nǹkan tó jù mí rí, mo dó ti pọ́nà ọba ní ṣe, òun náà ló sì mọ bí ó ṣe yanjú rẹ̀, kò ní fi mílẹ̀ fún yàjẹ́. mo nígbàgbọ́ sọ́dọ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀. so tí mo ń try láti sọ ní pé ẹ̀yin tẹ́ ń tẹnu bọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń ṣe láti pé kíní, mo ń bi yín léèrè wípé kí lẹ fẹ́ jẹ lérè pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú wa l'Ógbómọ̀ṣọ́. Kí lẹ fẹ́ jẹ lérè pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú wa l'Ógbómọ̀ṣọ́? Kí ni ẹ ń fi Ògbómọ̀ṣọ́ rọ, kí lẹ ń fi ṣe? Lẹ́ẹ̀kan sí ẹ fẹ́ fi Ògbómọ̀ṣọ́ rọ láàrin gbogbo yín, kò sẹ́ni kankan tó ti fún mi lésì. Máa padà bọ́ sórí tọ́pìkì inú sà, bò nínú téèpù mi tí kìí ṣe pé nínú téèpù yìí. But igi ogun ṣe alùsùnà lẹ́gbẹ̀rẹ̀ yín, ẹlẹ́ẹ̀kì ń tẹ̀fẹ́ ní kankan inú àwọn àkídà yín nìyẹn. Ẹ tẹ̀fà láàfin kó dẹ̀ ṣí fìlà, á fi yẹn parí téèpù yìí káwọn ayé kí wọ́n rí. Ìbéèrè mi sí yín àti táwọn èèyàn fẹ́ mọ̀ ni pé ṣé iṣẹ́ Ọlọ́run náà lẹ bá débi pé ẹ fi wá ń lọ rèé sọ níwájú bàbá Aláyélúwà Aláàfin Ọ̀yọ́ wípé kò tún sírò àáfàá bíi ti Yúnúsà láyé mọ́? Ṣé torí contract tẹ́ gbà lórí pé kó wá bá yín ṣe àdúrà bẹ̀rẹ̀, ìjẹkújẹ tẹ́ ń bá ká, ìjẹkújẹ tẹ́ ń bá ká kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ń tẹ́ ẹ ti jùlọ gan lẹ́ tó ti gbọmọ ọ̀dọ́ ń tẹ́ ẹ jùlọ, ń tẹ́ ẹ ti jùlọ ní o, nínú ọlá, nínú ìmọ̀ ènìyàn, nínú owó, nínú gbogbo ẹ̀, nínú ìmọ̀. Wàláhì Ọlọ́run bá ní ṣe fẹ́ dà ní gẹ́gẹ́ bí ìrísí tèmi gbogbo ẹ̀lẹ́fi Yúnúsà lọ. Àmọ́ nígbà tó pé ìran àbùsí ń bẹ lára yín, ẹ wo orú relationship tó wà láàrin ẹ̀yin pẹ̀lú àwọn tẹ́ ń tí ń jọ ṣe l'Ógbómọ̀ṣọ́. Ní pé gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe wípé wọ́n ń bẹ nínú igi ọlá yín láti Saudi Arabia, ó ti di tẹ́tìjọ yàbá ẹ̀, kálukú wà lọ́nà tí ẹ nítorí ọ̀rọ̀ Yúnúsà. Ṣé àtúbọ̀tán nìyẹn? Ṣé àtúbọ̀tán gidi lẹ béèrè fún yín? Àwa kan rọ̀ yín ni, kò tẹ̀ sínú kíní gbogbo eré yòówù tẹ́ bá mọ̀ pé Ọlọ́run bá fún yín lágbára láti gbẹ̀gẹ̀ sálábẹ́nú ló kọ pé bóyá ẹ rò pé Yúnúsà ọmọ ṣe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ lọ. Wàláhì kò lè ṣe ṣe.
wallahi lazim kò lè ṣe ṣe súnmọ́ billahi allazi la ilaha illa huwa kò lè ṣe ṣe. Kódà gbogbo tí ń bá ń kún yín lọ́wọ́ lẹ́yìn ìgbà tí ó bá lọ tán, gbogbo yín tó bá ṣe gbogbo yín lápè lẹ́jọ́ rẹ̀. A ò sì ní pè yín lẹ́jọ́ rẹ̀ pé Zubair Muhammed Taofeek ló pè yín lẹ́jọ́ pé kìíní kan, the whole state odidi state kan ṣoṣo ni ó pè yín lẹ́jọ́ pé ẹ fẹ́ kó ogun wá já Ọ̀yọ́ state as a whole, ẹ fẹ́ kó ogun wá já ilẹ̀ Yorùbá. Ògbómọ̀ṣọ́ wọn fẹ́ lò, ẹ̀yin sì ní agent tí wọ́n ń lò láti pé kẹwàá fi dogun lẹ̀. That is it. Àbùkù díẹ̀ tó ti kàn yín láti lè wá látòrí ọ̀rọ̀ Yunusa nígbà tẹ́ wá síbi birthday bàbá wa Sàrùmí. Is that not it? We have evidences of all these things at hand. Ẹ wá lè mind the relationship tẹ́yìn pẹ̀lú èyàn tó jọ ń bá bọ̀. Ẹ wá ní wọn kó certificate. Sí certificate lẹ́yìn fi jọmọ nínú ilé bàbá yín. Sí certificate lẹ́yìn kó káàkiri. Ẹ ti gbàgbé pé ní Ọlọ́run ọba kan pè yín, ẹrú Ọlọ́run ọba kan pè yín lórí fóònù tó fi bí léèrè pé kí ni nǹkan tẹ́ fẹ́ fi Ògbómọ̀ṣọ́ ẹ fẹ́ kógun jàlú Ògbómọ̀ṣọ́ ni. Well, mo bá yín yọ̀ bóyá pípè yẹn iná ló fà á tí ẹ fi padà fún Yunusa ní àdúrà bẹ̀rẹ̀ láti pé kó ṣe ṣe ní time láti pé kẹ́yìn ọmọ wo ní tí Yunusa ń ṣe lórí múmbà, ṣe ń rí wò, ṣe ń rí gbọ́. Ìjà àfáà wo ni ṣe ilé tọ́lọ́rù ẹ̀ fọ́mọ bíbí inú yín pé kó mọ̀ ṣe báyìí lórí múmbà rẹ̀. Ẹ jẹ́ ká bá ń ṣe àmì sí i. Àwọn òjámọ̀ nǹkan kan wájú Ọlọ́run bá, àmọ́ níwọ̀n bàbá ti ṣe mọ̀ yẹn tí kájọ bá ń sọ fún yín pé àmì bí Yunusa ti ń ṣe Ọlọ́run ti káwọn ọmọ yín kan mọ̀ ṣe bẹ́ẹ̀. Èèyàn ń sọ ọ̀rọ̀ yìí ń wu ìwà tó lè kógun jàlú. Báyìí ò kẹsẹ̀ jẹ́ ọ̀rẹ́ sí pẹ̀lú àáfàá àtọkọ ní kéwú, kódà kó sí pẹ́yìn náà lẹ́ẹ̀kọ́ ní kéwú. Ṣé ò tí ì rí báyìí rí pé ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀ lórí nǹkan tí ń ṣe lórí ogun ológun? Ẹ wá ní wọ́n kó sàtífíkẹ́ẹ̀tì fún yín, ẹ wá ní wọ́n ní kẹ́ kó àwọn ọkọ mọ́ kó àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n rẹ̀ nǹkan mọ́ kó jáde sójú ọ̀wá tì í. Ẹ ò ṣe fáwọn ẹ̀yẹn náà ní invitation pé kán mọ́ bọ̀ wá sọ́yọ́ kẹ́ kó wọn àwọn ará Ọ̀yọ́ pé ẹwo ogun tẹ́yìn ń jà l'Ógbómọ̀ṣọ́ fún ìmáàmù Ògbómọ̀ṣọ́. Aléyàn mọ́kànlá lọ ṣiṣẹ́ hajj. Àbúrò bàbá mi ní ẹni tó wọ́n jọ lọ́ngbà náà, ẹnìkan mísì láàrin wọn wá títí tí wọ́n rí, wọ́n gbà fọ́lọ́ wọn ṣàdúrà kò ti kú. Òun bọ́ sọ́wọ́ àwọn ará Ìbàdàn, àṣẹ́sẹ́ pé wọ́n sọ Yorùbá, wọ́n jọ wà pẹ̀lú ra wọn tí okùn kan bí ọ̀túnla tí wọ́n kú ní Mẹ́kà tó mọ̀ padà bọ̀ wálé náà tó pàdé bàbá yẹn láàrin àwọn ará Ìbàdàn. Láàrin àwọn ará Ìbàdàn wọ́n bí bàbá yìí léèrè ìgbé àbàbá ibò lè ṣe tẹlifíṣọ̀nù. Bàbá ló wọ́n sọnù wípé àwọn èèyàn lọ sọnù, àwọn tó wá rẹ̀ nígbà àti iṣẹ́ lẹ́yìn mọ́kànlá ni àwọn èèyàn mẹ́wọ́ wà sọnù yìí nìkan náà wà jẹ́ pé ẹnẹ́wà rí náà tán ní ká ṣe Ọlọ́run lára yín ló bá fi bá ṣe hajj wọn lọ. Gbogbo ẹrù bàbá wà lọ́dọ̀ àwọn ẹni tó jọ wá láti Jos. Kí ló fẹ́ gbẹ̀yìn rẹ̀ níjọ́ tó padà rí bàbá yẹn níjọ́ tó kókùn nǹkan bí ọ̀túnla tó mọ̀ bọ̀ wá sílé ni wọ́n rí bàbá. Gbogbo wọn bá sáré dì mọ́ bàbá ní ìlàmọ́ tó ń wá sọ di yẹ̀yẹ́ níjọ́ náà fi wọ́n ṣe pé àá bóòlù èèyàn mọ́kànlá ṣe lọ rìn tí fi já sí wípé èèyàn mẹ́wàá ó wà sọnù, èèyàn kan ṣoṣo náà wà fi ríra rẹ̀. Ẹ béèrè lọ́wọ́ Yunusa àwọn èèyàn mélòó ló wà lẹ́yìn rẹ̀? Sàrùmí wà lẹ́yìn rẹ̀, Sàrùmí wà lẹ́yìn rẹ̀ digbí tí wọ́n sì náwó nára lé lórí. Níjọ́ tẹ́ fẹ́ wá bí bẹ́ẹ̀dẹ̀ Sàrùmí sí wọn wọ́ọ̀nù ibi kẹ mọ́ pé gbogbo ọ̀nà pátápátá lè fi bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ débi pé chairman Àyímọ̀ ti sin tí ń ṣe àbúrò Sàrùmí ṣe olùrìn Sàrùmí in ló sọ fún yín wípé ẹ mọ́ dánwò tó pé gbogbo àwọn àfáàlú pátápátá in lọ́mọkùnrin ti tẹ̀ lójúmọ́lẹ̀. Ẹni tẹ́ ẹni kó mọ́ bọ̀ wá kó wá ṣàdúrà bẹ̀rẹ̀ tẹ́ ẹni pé the best àfá in the world tẹ́ ń present ẹ̀ fún Aláàfin, tẹ́ ń present ẹ̀ fún ikú bàbá yìí.
jímọ̀ rẹ̀ lọ́mọ̀ sọ pé olórí burúkú àbí jímọ̀ méjì síra wọn nímọ̀ ń sọ pé olórí burúkú ní gbogbo àwọn àfáàgbà ó tó fẹsẹ̀ tó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó fi múlẹ̀ a máa jẹ́ ni ọlọ́run kí wọ́n san adúrú tán sanlé lórí òun láti fi wá jókòó ṣiṣẹ́ ọlọ́run kó tí wá mọ̀ ṣe bó ti ṣe ń ṣe yìí ó lè jẹ́ ni ọlọ́run ká mọ̀ pè yí kóòtù pẹ̀lú rẹ̀ gbogbo ìgbà àwọn tó jẹ́ bàbá àsálẹ̀ rẹ̀ tẹ́ tó rẹ̀ tẹ́ ń fi sáré kálẹ̀ káàkiri tẹ́ ń ṣàdúrà lódì fún wọn torí tẹ́yìn náà fẹ́ gbà ṣé bí wọ́n láwọn lọ rẹ̀ sanwó kan fáwọn ìdílé kan wípé torí pé kan lè bá fi ilẹ̀ ṣé wọ́n ń rà ní ẹ̀yìn ò ṣe kówó jọ kẹ́yìn náà jẹ́ chief mọ̀mọ̀ wí jẹ lọ́yọ̀ ni ẹ̀ tẹ́ gbọ́dọ̀ dánwò nínú yìí dábẹ́ máa ń ṣe torí pé kẹ́ mọ́ support kẹ́ mọ́ ṣe torí pé kẹ́yìn náà fẹ́ gbẹ̀yìn kùlé kẹ́ fi wọlé ní ẹ̀wù ẹ̀ta lose wàláì ẹ̀ta lose pátápátá ọlọ́mọdé ọjọ́ pé gbogbo àwọn tí nífẹ̀ẹ́ pátápátá ní wọ́n padà lẹ́yìn lóko torí ẹ ti mọ̀ pé kò tọ́ sí yín jẹba fẹ́ fagbára àgbà ní jẹ́ fagbára àgbà kọ ẹ̀rọgbọ́n rẹ̀ dá sí kábíyèsí ní òfin ìmọ̀ọ́mù jẹ àwa sì ti fún wọn nínú nímọ̀ràn nínú téèpù àtàkọ́kọ́ta àkọ́kọ́ ṣe ọlọ́run sì wọlá bí ṣe ń jóun náà bí tọ́hún ṣe kàn wọ́n lára náà ní téèpù ilé inú ṣe kàn wọ́n lára ẹni àbùkù ní pẹ̀lú ìtẹ́ ṣe yìí o bọ́yá lọ́lọ́run fi lè kó yín yọ tẹ́ẹ̀jẹ́ kí ń sọ ṣe àdúrà bẹ̀rẹ̀ ẹ bá gba ìgún ayérayé ni torí pé Yúnúsà ó lọ gbogbo ayé ó sì mọ̀ pálábòsí lẹ gbé wá ṣe àdúrà fún kábíyèsí níjọ́ tí kábíyèsí ṣe náà ṣe coronation ọlọ́run yọ yín ẹ bọ́nu ilé àdúrà ni kẹlórí mọ́ yíra lẹ̀ bí ti Fíráúnà náà láti mọ́ fi dúpẹ́ fọ́lọ́run kẹ́ mọ́ fojú ọ̀sán kẹ́ mọ́ fi pera yín nìkan tó bá di lóru kẹ́ mọ́ yíra mọ́lẹ̀ kẹ́ mọ̀ pé ọlọ́run kò yín yọ gidi gan tí kì í ṣe díẹ̀ èmi kàn fẹ́ rọ̀ yín ni mo fẹ́ rọ̀ yín ni gbogbo tọ́lọ́run bá ṣe fún yín àbínú rẹ̀ o a ò sì gbàdúrà kó dàrú tí ipa àgbàdúrà kìtì wa náà kọ bàjẹ́ ẹ ṣàtúnṣe o ẹ ṣe àtúnṣe lópin ìgbà tẹ́ bá ti mọ̀ pé ọba ló ní ìlú ọba ló ní mọ́sálásí ọba ló sì lè ṣe ìmáàmù jẹun náà ló sì lè ṣe ntòwú pẹ̀lú ọ̀rọ̀ ìlú rẹ̀ tí ẹ̀ ò bá tún lè kún wa lọ́wọ́ láti ṣe wáàzí láti pé káwọn èèyàn mọ ibi tá a ti ṣàṣìṣe àbí tí ọba gbé ti dá ẹ mọ́ tó dá wàhálà kalẹ̀ o torí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ fẹ́ ẹkọ̀ wàláhì kàfàrà wà lórí yín lórí àwọn nǹkan tẹ̀ ṣe níjọ́ 3 years anniversary 3 years anniversary òfò tẹ̀ ṣe ẹdú láàrin títí ẹ ṣe nǹkan wọ́n fagbára ṣe àwọn èèyàn fagbára ló tán lù wọ́n fi ń ṣayé ẹ̀yin náà sì tún kún wọn lọ́wọ́ ẹ wá lè ṣe wádìí kẹtẹ wá tẹ kíru Sàrúmí wọn tẹ wá ta kókó wá sọ pé báyìí ni ọlá ọ̀rẹ́ mi bó ṣe jẹ́ ni èmi gan fẹ́ gba ọ̀rọ̀ tó ń sọ ṣùgbọ́n Ọlọ́run kó wọlá bébì rẹ̀ ṣe jọ ń ṣe mo tẹ̀ fẹ́ fọ́lé ilé mo fẹ́ fi ẹ̀yìn ọ̀tẹ̀ wá wọlá nǹkan kan ọlá tẹ sáfẹ́ jẹlẹ̀ nǹkan wo ẹ̀ndẹ̀ ń bóòsì pé ní àwọn ìgẹ́ 100 million lóko yín wọ́n dẹ̀ wọ́n fi 3, 4, 5 million wọ́n fi ń bẹ̀yìn lórí pé kí wọ́n lè bá ṣe àwa náà kọ́ àwọn ọmọ ẹni tẹ́ gbé lọ tẹ́lẹ́kọ́ wá ṣàdúrà bẹ̀rẹ̀ náà ti bló ara wọn l'Ógbómọ̀ṣọ́ wọ́n ti bló ara wọn wípé ọ̀sọ́gbọ́n tẹ́lẹ́kọ́ tí ẹ lè yẹ ní iná jẹ́ káwọn ọmọ ilé kí rẹ̀ náà kí wọ́n sáré gbáwájú nípa àwọn afẹ́ dúró láti gbé ṣàdúrà àbí ṣé rọ́ ni ẹ̀yin èèyàn wo lórí fídíò yìí ẹ ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kọ́kọ́ wo fídíò yẹn kẹjọ ẹsẹ̀ kẹ́ kọ́kọ́ rí fídíò yẹn kẹjọ ẹsẹ̀ wá wo bí tí bàbá wa igi ogun tọ́gbẹ́ ti kúnlẹ̀ níwájú tọ́gbẹ́ ti sífìlà níwájú ọba tọ́gbẹ́ ti kúnlẹ̀ fún wọn lọ́dẹ̀ àkídà tí wọ́n sì kúnlẹ̀ fún yàn débi kó fi sífìlà láti fi sàpọ́nlé ẹjẹ́ purọ́ ẹjẹ́ sọ fáwọn èèyàn purọ́ lẹ́ǹpa pẹ̀lú alùsùn náà tẹ́ ń bá kálẹ̀ káàkiri scamming ni bàbá ńlá scammers ní ẹ̀fín kọ́rọ̀ ọjọ́ ni bàbá ńlá scammer ní ṣé ti yọ zaka ọdún yìí tààlẹ̀ kó fún pé wọ́n tẹ́ bá yọ zaka tó bá yọ lódì nígbà yóò kó fẹ́ nìkan tó ní kó rí bá sórí rí àbí ṣé 500 naira náà lẹ́pẹ́ ká ṣé inú ọba zaka lọ́dún yìí pẹ̀lú gbogbo jẹ́ ẹ̀yin náà lẹ sọ pé ní ẹlòkó ẹ̀gẹ́ tọwọ́ 100 million owó yóò ti wọ zaka àwọn mẹ́rin lẹ ti sọ dìyẹn ní ìsìnkú láwọn zaka yín tẹ̀ yọ owó ogun lẹ́ ń dájọ́ àbí ẹ̀yin gangan lógún òpin lọ kò ní káwà lórí Ògbómọ̀ṣọ́ àwa kan rọ̀ yìí ni
anything tó bá mú tẹ́ bá fẹ́ dá sí bá pẹ́ bá fẹ́ ẹ àwọn pé kẹ́ support wa ẹgbẹ́ ayé Kùránì jáde tó sọ fún wa pé tá à ń ṣe ọ̀dà tàbá wa kọ̀ tàbá láàbá tẹ̀lé kọ́ lọ́wọ́ bá kó fìyà rẹ̀ jẹ wá ẹ ṣèwádìí ló bá ṣe kẹ́ ṣèwádìí èyí tó bá ṣe kẹ́ mẹ́nu kúrò ń bẹ̀ ṣé ò gbà fún rọ́bìtà ni ẹ wo ọdún tí rọ́bìtà ti wà náà ṣé ó mú dúró tó ni bẹ́ẹ̀ bá tẹ̀ lẹ́yìn ọba tẹ̀ gbà fún akéwògbà gold ayé gbà fún wọn bẹ́ẹ̀ bá lẹ́ gbà fún sáwọn àfáà dúgbò mú ẹgbà fún wọn ní gbogbo dídí àwọn àfáà tó wà ní gbogbo mọ̀ sọ ẹ̀dẹ̀ yẹ̀yẹ́ wọn ẹ̀wọ́n lọ rí pọ́ àwọn àfáà tó yẹ pé wọ́n translation náà fi ń kàwé ẹ̀wọ́n kó wọn kálẹ̀ káàkiri tó yẹ pé nǹkan mọ́ ṣe ni pé wọ́n retí kẹ́ni kó gbọ́ wọn ojoojúmọ́ wọn gbóyìí kóòtù from one court to the other lágbájá tó ti gbú mi o mo fẹ́ competition ẹ bá mi gbé torí pé kọ́ lọ́mọ bẹ̀mí tó bá fẹ́ mọ̀ bẹ̀mí kọ́ mọ̀ bọ̀ wá sóko wa kọ́ mọ̀ bẹ̀mí lóko wa tó ẹgbẹ́ gbogbo rẹ̀ ni wọ́n bá kálẹ̀ káàkiri ẹ̀yìn náà wà lọ rí kóra ẹwọ́rú rẹ̀ àwọn gúrùpù yẹn ní ìsìnkọ̀ sẹ́ni tí wọ́n bá fara kọ́ títí ẹ̀ ò ní bá nígbà wọn fara kọ́ mufti Ìlọrin ní ìsìn ṣé ti ọba lẹ́yìn ìgbà tán fara kọ́ sígbà wọn fara kọ́ obìnrin tí wọ́n àti kálẹ̀ káàkiri ṣé ti ọba ní ìsìn gbogbo tó gbé pamọ́ tó pé làṣírí tán fi ń ṣayé kálẹ̀ káàkiri sọ́nà padà tó àṣírí gbogbo wọn báyìí ọlọ́wọ́ bá kàn ń wò wá ní ọfọ ọlẹ́ran ni kò sì ní fi wálẹ̀ gbogbo pátápátá lágbà ẹ̀san wa láti ilé ayé lọ sọ́run tó bá wù wá káṣírí bí àṣà lieutenant mi ọmọ mi àbúrò mi ó ní bó ṣe rí fún rẹ gbogbo tẹ́ ṣe yìí wàláhì ìtàn burúkú lẹ́ ń kọ́lẹ̀ fúnra yín ní ìlú Ọ̀yọ́ Ọlọ́run gbé ẹnìkan dìde láyé ìgbà títí wá tá a mọ̀ pé alábòsí ẹ̀sìn tó fojú hàn ní yóò sì mọ̀ kí ayá kúrò tí ń bá sì ń sọ̀rọ̀ báyìí ó sì dùn míní tẹ́gbẹ́ tó bá jókòó tó máa ń gbọ́ wà ní ibo yóò sì fẹ́ lè bọ́ọ̀lù yóò sì fẹ́ lè gbé yín lórí bíkọ́ sọ àsábòsí ń bẹ nínú ẹ wá ṣerú ilé yẹn wá ń bá kálẹ̀ káàkiri lẹ́yìn ilé ìpín bá ṣe mú ní ṣe nǹkan mi lórí yín mọ́ ibi mi ṣe mọ́ ṣe ni when I treat topic I don't go back from to it again àfi tẹ́ bá tó kọjá àlàyé ilé ìgẹ́ kọjá àlàyé ilé ìtọ́ tí mo ṣe tẹ́lẹ̀ gbóṣùn kankan ni nígbàtà tó fẹ́rẹ̀ tó gbé lọ ni mo fẹ́rẹ̀ tó jáde mò ń wọ́nu kábíyèsí ikú bàbá yìí ẹ sọ́ra ẹ mọ́jẹ̀ kan gbé gbogbo wa bá yín o tó rẹ̀ tí ń da Ògbómọ̀ṣọ́ rú nù sẹ́rù pé kábíyèsí tó lórí àpẹẹrẹ wọn tí mo gbọ́ Ògbómọ̀ṣọ́ rú ni ẹ wá gbé lẹ́wọ́n sọ pé it's the best afa ní gbogbo ní the whole world ẹ̀ẹ̀tẹ̀ sọ pé lágbègbè títí nítorí kò tó bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ láti pera ẹ̀ ní the best sọ wá tán ní ìsìn ẹ̀yin èèyàn ẹni tó bá súnmọ́ igi ogun ẹ̀jẹ̀ kí wọ́n jẹ́ kan lórí mọ̀ ìtàn wí lẹ́nu ní tó ṣe fẹ́nu gbọ́n ní tá bá pẹ́ àyà Kùránì tá bá tu àmọ́ wà àwọn àtinú wọn kò rí bẹ́ẹ̀ àbòsí ní jẹ́ bẹ́ẹ̀ ẹ kú níbẹ̀ Ọlọ́run bọ̀ yọ́nú sí gbogbo ẹni tí máa ṣàbòsí. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. bi rahmatihi man yasha ọ̀fẹ́ ọkọ̀ ntọ́lọ́mbà fẹ́ ṣe yóò ṣe ilẹ̀ Yorùbá Sheikh wa Muhyiddin Ajani Bello Al-Marhum àwọn ọlọ́run pè ló ń wà sí àgbáyé Yorùbá lánàá ọlọ́ba ní kẹwọn àmọ́ láàárọ̀ yìí ńlẹ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ ló gbé sí tó lágbára jù ní ẹni ọlọ́ba ní ó lè control kéta ọlọ́run sórí fún púpọ̀ ẹni ọlọ́run bá ní ó lè control kéta ọlọ́run kẹ́ لأن العسد يأكل الحسنات bá nàbí ti wí náà pé kéta ní máa jẹsẹ́ rẹ̀ ní ìbéèrè fẹ́ mi ń béèrè lọ́wọ́ ara mi ní wípé àsìkò ní mọ́mù fi ń sùn gan ó dá ìrìn pé gbọ́mọ̀ sọ ń gbádùn wọn tó Ìbàdàn fẹ́ lè pé ẹ̀fẹ̀ kan sọ bí tí Ìbàdàn bá sì fi gbà fún yàn ẹ̀dàpọ̀ ẹ̀tẹ́ ìjẹ́bàdàn má bínú o tí Ìbàdàn bá fi gbà fún yàn pé ìwọ náà gómìnà pé ìwọ náà gbákejì gómìnà kódà ọba Aláàfin lọ́yọ̀ọ́ ta fẹ́ dé adé lọ́ndì 5 ìmáàmù àkọ́kọ́ wà nù kọmitì stéètì mọ̀ wà nù ti lókà ẹni wọ́n ní àkọ́kọ́ nù àfá àkọ́kọ́ nílẹ̀ Yorùbá àwọn nọ́mbà 1. ó ní àdúrà àti Islam lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulateef
ẹlẹ́yẹlé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة